wala tusalli ala ahadi minhum mata abada. A ní gbé ẹrú kan dìde kò yé láì ṣe pé kíni ó wá ní wàlá tẹkùm alákọbùrì inhum kàfàrà billahi wa rasuli. A gbé dìde ní dèdè tí ó bá ṣe billahi, bóyá ó ṣe tọrọ ó ṣe tàwa Allah ni àbúṣe wa rasuli àbúṣe tàwọn òjíṣẹ́. Ó wá ní wà máa tú ìyá àfa ìkàkùkàlẹ̀ ń kà yìí kí ló ṣe yẹn lọ́lé kí a'udhu billahi mo lọ́lé kí a máa tún kà ẹ jẹ́ kó délẹ̀ ẹ jẹ́ ká gbélẹ̀ náà kó dá náà. kó délẹ̀ ẹ jẹ́ ká fi wọ́n lẹ̀. ó ní kàfá tó bá ní kàfàrà ó kọ̀ àbó kọ̀ billahi wa rasul ó kọ̀ fáwọn òjíṣẹ́. Ó wá ní wà máa tù ha hum fasiquna àbí bí like báwo mo ṣe lè tú báyẹn ẹni tí a lè dé bí nǹkan ẹ̀ kódà gan bóyá bí pé ó kọ̀ fáwọn òjíṣẹ́ bí ẹni tó kú ní kèfèrí kò yé àgbọ̀ kò yé Islam sọ pé ká má ṣe kíni Islam gẹ́gẹ́ dáwọ́ ẹ̀mí ṣùgbọ́n ẹni tí wọ́n ń jẹ́ kó yé wa ń bẹ̀ ni pé a lè gbéyàn dìde bóyá tó bá rí ògbé àlè kíámọ̀ á gbé dìde ní dìde ẹni tí ó bá jẹ́ ẹni tí ó bá pè tí wọ́n fi pè ní ògbé àlè kíámọ̀ láfi gbé dìde. Wọ́n sọ fún wa pé ká má kódà kóyàn jẹ́ kèfèrí kó máa lọ kó máa ṣe ọya kó máa pe gbogbo ẹ̀ tó bá kú ikú tó bá kú yẹn náà Islam ní ká tara ẹ̀mí kò yé ẹni tí wọ́n tún bẹ́ẹ̀ nù tó bá rẹ̀ pé Suratul Fatiha tẹ̀ ń ka ẹ̀ náà. ẹ má wọrí ẹ má sì lọ Fatiha ẹ ṣúọ pé nǹkan tó wà nínú àyà yìí ni. pẹ̀lú gbódọ̀dọ̀ lọ ẹ lè fi English tu hàn láyé. ẹ̀yin èèyàn wa tẹ́ ń wò wá àáfàá tó wà níbí àáfàá aláṣẹlà ẹ lè lọ wo péèjì wọn àáfàá aláṣẹlà ní orúkọ wọn àáfàá ńlá ni wọn ẹ wo Quran chapter 9 verse 84 òun ni wọ́n bá wa tú Quran chapter 9 verse 84 ẹ jọ̀ọ́ ẹ bá wa tú wáyà yẹn. ìyẹn kan lọ́wọ́ wọn àfa aláṣẹlà ẹ kálẹ̀ ẹ ní pé Allah sọ pé téèyàn bá kú sí Kristẹni gan àbí kó ṣẹ̀sìn pé ẹlẹ́tọ̀ àti lọ gbàdúrà fẹ́ni yẹn ẹ lè lọ bí ìsìnkú wọn ṣé bẹ́ẹ̀ lẹ́yìn sọ. mo ń gbọ́ pẹ̀lú gbódọ̀dọ̀ lọ ẹni kí ni. mo ní ṣé bẹ́ẹ̀ lẹ ṣe sọ mo ní ṣé bẹ́ẹ̀ lẹ ṣe sọ. kò yé nǹkan tẹ́ sọ ò yé mi gbọ́ nẹ́tíwọ́kì ẹ̀ ò dání. ẹ ní pé téèyàn bá kú sí kèfèrí gẹ́gẹ́ bí Islam pé ẹ̀yin àáfàá lè lọ sin ẹni yẹn Allah sọ bẹ́ẹ̀. Ok, so ìgbà tí Abdulmutalib kú ṣé Muhammadu ṣó lọ láti sí. Abdulmutalib. Bẹ́ẹ̀ ni ṣó lọ sí pé Muhammadu tó sọ Subhanallah ẹ̀gbọ́n bàbá Ànábì ni mo. ẹni sùúrù ṣànàbí gbàdúrà fún. Ànábì ṣàdúrà fún. ṣé lè fi hàn wá ibo ló wà nùkúrà. ẹ̀gbọ́n bàbá Ànábì ni. ibo ló wà ó yẹ fi hàn wá ibo ló wà. ó ní kí ó ẹ̀gbọ́ ìgbà tó fẹ́ kú ọwọ́ Ànábì gẹ́gẹ́ ló kú sí. àwọn òun fẹ́ ẹjọ́ ẹ fi hàn wá ibo ló wà àfa ẹni sùúrù àfa ibo ló wà ẹ kàn fi hàn wá àwọn òun fẹ́ kàkàn máa. àdìsí kékeré ló wà bọ àwọn àdìsí àwọn àdìsí bàtà àwọn kékeré àdìsí kìíní ó wà mí báyìí kò sí àdìsí tẹfẹ pa. èmi gẹ ṣe ń gbọ́ èmi ò èmi àkọ́kọ́ yìí plan ni pé àdìsí kìíní àfẹ́ ẹjọ́ ẹ má àdìsí náà wà ká bàbá yìí gbé jáde. ẹgbọ́ mi plan pé a máa jọ wà lórí ìmúná kọ́ṣà lálẹ́ yìí mi lè sọ pé ara ò là ọwọ́ Mutalib abúlé. so ẹ má wọrí ms ẹ ká ṣe báyìí wọ́n ní inú àdìsí ló wà bọ̀ wọn ò ní lọ́wọ́ so ms ẹ wá fún wọn ní ẹ̀rí ẹ bẹ́ẹ̀ mi fún wọn ní Quran 9:113. Ọlọ́run ní Ànábì aláṣẹlà ẹ má tún sọ nǹkan mi mọ́ àti èmi fẹ́ bá yín mẹ́rin mi jáde. a ti ka Quran 9:84 fún yín ẹni pé kò ń ṣe nǹkan tó wà lẹ ayé má tún ka ẹni sùúrù a máa tún Quran nìka ẹni sùúrù mo fẹ́ fún yín ní Quran 9:113 yẹn kẹ́ kọ́kọ́ rí nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀. gbé kan tú yẹn náà àbí. ẹ jẹ́ kó tú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yẹn màá wá sọ fún wọn nípa nǹkan tó sọ pé Ànábì ṣe nǹkan fún yàn kan yẹn. so bó ti wà ń bẹ̀ ó yẹ ká ilé ìyàfà ká ilé ẹ̀jẹ̀ ń pa máìkì ẹ ṣe. Naam, a'udhu billahi minash shaitani bismillahir rahmanir rahim. Ó ní man kada linnabiyyi walladhina amanu. Ó ní àwa Ọlọ́run
man kana lin nabi ẹni tó bá gbà fún àwa nabi wa Muhammad aláṣẹlà ẹ máa lo àwa Allah náà ni man kana ẹni tó bá gbà fún lin nabi fún àwọn ànábì wa walladhina amanu tó wá nígbàgbọ́ àwọn wo ló là ń sọ àwọn tó nígbàgbọ́ alladhina amanu tí wọ́n nígbàgbọ́ bíi tàwa Allah báyìí an yastagfiru àwọn ọlọ́run wa máa ṣe kí ni a máa foríjì wọn limushrikina àbí ó ti ṣe kankan bóyá bíi pé ẹni tó ti mọ̀ pé yes ẹlẹ́bọ lòun ó ti wá gbà pé bóun ṣe ṣẹbọ yìí o kèfèrí bóun ṣe jẹ́ kèfèrí yìí o ó ti wá lọ túbà istagfiru ó wá foríjì wá sọ́dọ̀ ọlọ́run walau kana awali lákọ̀ọ́kọ́ astagfirullah kò rí bá ẹdùn mọ́bọ̀ ẹjọ́ má bínú. ẹ wo dáadáa fà ẹ wo dáadáa. pa irọ́ báyìí níta gbangba. mi ò rò pé gbogbo ayé ló ń wò ní àfà. Suratu Tauba. ẹ dẹ̀ ń ka ìkàkùkà léwájú. bẹ́ẹ̀ ka Kùránì ni kí ni hàn sí mi lójú ni. Subhanallah ẹ ṣe kí n bọ́lẹ̀ ẹ mọ̀ pé mo kà kùkà ẹ lè fi Yorùbá máa túké fún wa ẹ bá wọ̀ pé kí ni kẹ oníkálukú kó. lọ ìyẹn kà á ṣáà tó lágbáwá tí lámùdá ìpínlẹ̀ ṣáyà kó máa ṣàtà. lẹ́mẹ̀sì nínú ìdúpọ̀ gbogbo ayé rí nǹkan tá a fọ ìka. ẹ má padà ta o. èèyàn parọ́ o. àwọn obìnrin mi ṣáà tí n bá ń dáta máa kú máa ní kẹsàn. ẹ jẹ́ ká bá yín tuntun lárúbáwá. ẹ ṣáà má padà tà lọ sọ ẹ yá ẹ̀ka ń gbọ́ ní àfa. ṣé ká ka lárúbáwá ẹ̀ka tù kẹ́ ẹ gbọ́ alábàbà aláṣẹ. no ẹ jẹ́ kó ṣe tán wọ́n ti ní rọ́lá wà pa pé àkàdàdà afúnmámọ́ tó ń pa ẹ lọ́rùn sí. jú wo bàbá yìí ó yẹ ká mú wà bọ́. pẹ̀lú yín. láàdárí ju gbogbo nǹkan. no ìyá Latifa ó yẹ kẹ́ ẹ rí i pé a gbé nǹkan yẹn síta gbogbo àdẹ̀jọ́ ń wò so nǹkan tó ń kà yàtọ̀ sí nǹkan tó ń wà mọ́. Quran 9 Tauba verse 113. aláforíjì lọ́lọ́. Ìyá wa Latifa aláwọ̀ kì í ṣọlọ́run. a máa ìṣẹ̀lẹ̀ fún ìyá Latifa a máa sọ fún wọn. Kéwú ló yẹ so kí Quran a a máa ké ìrọ̀rùn tábò sí onílé wọ ìrora yíyẹ. àbòsí wa wọ kéwú báyìí. Àbòsí ti wọ kéwú báyìí wọ́n ti ń ṣàbòsí díẹ̀ báyìí. ọ̀gá o. ẹ mọ̀ bínú ta lọ́lọ́run. ọwọ́ ba ẹpọ̀n àwọn àfáà yìí kò tí ẹ ń ṣàwọn àfáà làwọn adẹ̀pọ̀n ẹ̀mọ́ àlá àti Muhammadu làwọn adẹ̀pọ̀n. Nǹkan jẹ́ pé àfáà kan láwọn dẹ̀ tí wá lè ka kí ní fún àfáà aláṣẹ. Ẹ káalẹ́ sà. ẹ̀yìn tí tọ́nà káfá ọkàn láwọn oníṣù láti sọ jẹ́ ká wo kò nǹkan lọ́mọ kan láti ẹ jẹ́ kí àfáà yẹn ṣe tọ́nà ẹjọ́ aláṣẹlà ẹ tẹ̀síwájú. Naam. Ó yá. Ó ní man kana lin nabiyyi walladhina amanu an yastaghfiru limushrikini walau kana al-awwali quriba min ba'di man tabayyana lahum annahum ashabul jahim. Naam, a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Ó ní man kana lin nabiyyi walladhina amanu àwọn tí wọ́n ṣe kíni àwọn tí wọ́n gbà fún àwọn ànábì wa walladhina amanu tí wọ́n wá gbà ní ti gbígbà dandan tó ní amanu tí wọ́n gbà nǹkan tí Quran sọ kọ́. Àfà ọ̀pọ̀láwọ̀ ẹ jẹ́ kó kà mí lọ́fẹ́ káàdì lẹ̀. ẹ jẹ́ kó ṣe tán Ẹ má wọrí àfà ọ̀pọ̀láwọ̀. ẹ jẹ́ kó ṣe tán ẹ má kó Ẹ sún kí àfà aláṣẹ làtú ẹ jẹ́ kó kà kan ọmọ nǹkan tán ọmọ kí nígbà tí wọ́n wọ́n débi wọ́n ní nǹkan táwa ń kà kọ́ ló wà ní Quran so wọ́n ní ìkàkùkà là ń kà so ẹ jẹ́ kó kà fún wa ká gbé látọ̀dọ̀ wọn ẹjọ́. no ẹ jẹ́ káwọn náà tù. No, aláṣẹ là ẹ tú tán ẹ má wọrí. aláṣẹ là ẹ ṣe tán náà ẹ̀yin ti ní ìkàkùkà là wà látọ̀dọ̀ tí ní aláṣẹ là ẹ̀ka nítorí nítorí mi ni mò ń tú gbàtọ́ ti ní mò ń ṣe èèyàn máa ń lẹ́ni sí ni ẹ káwọn náà tú ẹ mọ́ bínú ẹ bá mi tú. kò ní. ẹ ṣe tán náà ẹ má ṣe yọnu ẹ kà á tán náà ẹ má wọrí ẹ kà á tán aláṣẹ làṣẹ gbọ́ tẹ bá ti ṣe tán ẹ ṣe. láti ní kíní kan no láàlá mi ok mo mọ́ tú ẹ yẹ káwọn tú.
láti bínú àfáà mi ló wọlé náà ìyẹn ká ti yín tán náà ẹ̀yin lẹ kọ́kọ́ sọ fáwọn àpáwà à ń kàkàkùkà lédè Yorùbá ẹnu àwọn wọn ti òkè ń ẹ̀yin ẹ ẹ máa máa tú wọn ilẹ̀ aláṣẹlá ní ẹni tó sùúrù yé mi lèmi ń tú aláṣẹlá yẹ. ẹ máa afẹ ẹ̀yin tẹ sọ pé àwa à ń kàkàkùkà afẹ ara gbọ́ omi tí ìsọpẹ́ nǹkan afẹ mo gbọ́ ní tí ẹ̀ǹka ìtukùtù lẹ̀ ń tú ní tó wà ok ní Kùránì nìkan lẹ̀ ń tú ok aláwọ̀ ẹ sọ yẹ pé ká ká mọ́ lọ ẹni sọ́dọ̀ ẹni ká mọ́ kùtù lọ sí láwàá àdúrà fún kìkì ó yẹ ẹ̀yin wá ka tí yín afẹ pé gbọ́ látọ̀dọ̀ yín ẹ ṣe ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ ó yá ẹ ka tí yín ẹ jẹ́ ká gbọ́ ẹ ṣe ms ẹjọba àmùtù ẹni yẹn kí wọ́n má kò sí aláṣẹlá lẹ́nu àkáhùn mọ́ ó yá ẹ ṣe aláṣẹlá. kan tù wà ṣé láì kan tù mọ́ àǹdà wà láì ṣẹ́rù wá ń bá aláṣẹlà kan tù. kò lè ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ jọ kẹ́nìbọ̀dì máa tàn máa kẹ́nìbọ̀dì máa disturb aláṣẹlà ẹ ẹ jọ jẹ́ kan tù bẹ́ẹ̀ ṣe ń tu wà láì kan no tù no wà láì aláṣẹlà bísímìlà ìgbà tá à ń ka wà kínní ń dà ẹ sọ pé a ò tú dáadáa pọ́tọ̀ ní kàwùkàlà ìtukùtù là ń tú ṣe understand so ẹ jẹ́ rí nǹkan tẹ́ ẹ sọ ní ṣojú ìyá wa Latifat so kínní yẹn ò dẹ̀ make sense so là á ṣe wí pé kẹ́yìn náà kẹ́ tú fún wa at least ìyá wa yẹn ṣì wà ń bì káwọn náà dẹ̀ gbọ́ nǹkan tí ẹ fẹ́ tú bá a ṣe ń bí nìyẹn tó bá yẹ pé rọ́là ń pa ẹsẹ̀kẹsẹ̀ ń bí àwọn èèyàn máa járọ wá so ẹ jọ ẹ tan máìkì ẹ̀ka kẹtù so kò sẹ́ni issue kẹ́ẹ̀kan tú náà ni kò sí nǹkan tá a fẹ́ fi ń ṣe ṣe gbọ́ aláṣẹ láì ti wà ewé omi ò gbọ́ yàn ó yá mo mo gbọ́ wà yàn wí mo wà pẹ̀lú ó yá ó yá ó mo ti yá ní káwọn fà ó tù yá no ara mo ti ní káwọn fà tù àáfàá yẹn ti lọ wà láì àáfàá wọn yẹn kan ti tù lọ wà láì àáfàá yẹn ti lọ sẹ́ wọ́n wà ń bí ìmọ̀tù ẹ mọ̀ bí ni. àná ẹ ti sọ lọ fún sẹ́ ms ẹ sọ fún aláṣẹlá pé àwọn àtọ nípa àfà wa tí wọn ni ẹ̀yin sọ fáwa ń bí pé à ń kàkàkùkà so ẹ̀yin gúdọ̀ ká wá gbọ́ ìtẹ̀yìn ká àti tiwa ṣe gbọ́ ẹ̀yin àtàfà yẹn ẹ̀yin nìyẹn tiwa àti tiyín ẹ là ń kàkàkùkà lédè Yorùbá so ẹ̀yin náà ẹ ká gbọ́ tiyín ẹ ṣe so ẹ yẹ ká ṣe bẹ́ẹ̀. àwọn òbí náà mọ̀ fún ìṣúná mu náà àkọ́kọ́ mẹ́rin pé tí mo fẹ́ kẹ́ mọ̀ ni pé kò sí tí mo fẹ́ tún tẹ́lẹ̀ believe tí bá kàn ń jẹ àmì yà torí àwọn mẹ́sẹ̀gì kan ti wọlé a máa gbà yín gbọ́ ẹ máa pé gbà yín lẹ wá bíbá yín ẹ̀yin wá tí sọ bá fáwa tú pé aláṣẹlá a máa gbà yín gbọ́ ẹ kà a máa ara gbà o yín gbọ́ ẹ kà ẹ ok lè gbà ẹni mí sọ gbọ́ ìyá wa Latifa ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ ń sìn pé náà a kà ẹjọ́ kọ́ fún yín pé nǹkan tá látàná bí sọ pé ó ní tí òbí èèyàn bá kú àbí àwọn mọ̀lẹ́bí èèyàn tí wọ́n bá ń ṣe muslim ẹ gbọ́dọ̀ lọ síbi òkú wọn ẹ gbọ́dọ̀ ṣàdúrà fún wọn ẹ tí ẹ gbọ́dọ̀ súnmọ́ tó bá ti ń sin wọn a sọ pé Allah àti Muhammadu wọn lẹ́mìí ìkórìíra wọn da ẹbí rú wọn da ara rú ìgbà tá à ń ṣàlàyé fún yín àfáà yìí wá wọlé wọn ní kò rí bẹ́ẹ̀ pé nǹkan tá a kà ìkàkùkà ni so ìyá wa Latifa ṣẹ́tọ̀ wọn kà á fún yín àbẹ́tọ̀ wọn kà á fún yín ẹ jẹ́ ká gbọ́ látọ̀dọ̀ yín pẹ̀lú nǹkan tí wọ́n sọ. wọ́n fẹ́ try láti ka ẹ rí i pé wọ́n kó sí wọn lẹ́nu náà wọ́n fẹ́ try láti kà á bọ̀ wọ́n a confuse ti ní káwọn èèyàn dákẹ́ fún wọn báyìí sìn so wọn ò bọ̀ ní ẹ̀yin fẹ́ lẹ́kẹ́ kà á mọ́ listen sí wọn a ti gbọ́ èmi ń so gbọ́ wọn àfáà báyìí mo aláṣẹlà listen sí wọn dáadáa bọ̀ ok ms sọ fún àfáà aláṣẹlà kọ́ka gbogbo wa máa dákẹ́ fún wọn alright wọ́n àáfàá kà fún wọn aláṣẹlà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ẹ náà jẹ́ ṣe pa gbọ́ máìkì. pé ìyá wa ẹ̀yin gangan ni wọ́n fẹ́ gbọ́ nǹkan tẹ́ ẹ bá kà tẹ́ ẹ bá tú òun ni wọ́n ṣetán láti gbọ́ so anybody ò ní tan mic anybody ò dẹ̀ ní interject yín ẹ jọ̀ọ́ ẹ tan mic ẹ kà fún wọn àwa kọ́ lẹ fẹ́ kà fún ìyá wa Latifat ni ẹ fẹ́ kà fún at least ìyá wa ẹ lè sọ fún wọn pé nǹkan tá a kà pé irọ́ ni so ẹ tan mic ẹ kà so ẹ gbọ́ ẹ ṣe èmi gan ti mute aláṣẹlà over to you ẹ tan mic. ẹni tí àkọ́kọ́ rẹ̀ ẹni tí ó yé mi ni mo sọ fún ẹni tí ó yé mi òun ni mo sọ but ẹ bá believe mi dé but èmi o ẹni tí Islam sọ fún wa Islam ẹni tí èmi rí nǹkan bí o Islam sọ fún wa pé ká má dáwọ́ ẹ̀mí àkọ́kọ́ ń bẹ̀nu pé ó ní tá a bá ti gba àwọn òjíṣẹ́ wa gbọ́ tá a bá ti gbọ́ Ọlọ́run gbọ́ tí ń ṣe Allah ká gba òjíṣẹ́ wa gbọ́ ni pé but káwọn afárá tu wàláì mo ti yàn ókè ẹ̀yìn mọ́tò fakọt. ìyá àfáà nǹkan tẹ́mi máa ń kọ́ sọ ni pé ẹ sọ fáwa káwa má bínú torí ìgbà tẹ́ débi táwa kà ẹ ní kàkùkà là ń kà ẹ ní káwa má bínú káwa dẹ̀ tẹ̀síwájú ṣẹ́gẹ́tì káwa tún méjèèjì kà so ẹ̀mí sá máa bẹ̀rẹ̀ láti Quran 94
so ẹni ká má bínú torí ìgbà tẹ́ wọlé ẹ ní ìkàkùkà là ń kà lédè Yorùbá so bàtà wa ní mo ti sọ̀rọ̀ ẹ̀ka ti no ẹni káwa má bínú káwa lè máa kà lọ ká lè bẹ̀rẹ̀ láti Quran 9:84 so ms ó yẹ gbèsè láti 84 ẹjẹ àká lọ wọn tó ìbẹ̀ wá náà ok mi ò bí wọ́n sọ̀rọ̀ mọ́ ni mo ní aláṣẹlà ìtukùtù lẹ́ ń tú ẹ̀ lé mọ́ tó bá jẹ́ pé ẹ sọ ẹ̀ lé pé mọ́ tùkùtù là ń tú àjẹ ní kẹkà kẹtù ẹ̀ẹ́dẹ̀ tú ó yẹ ẹbẹ̀ wá ń sìn pé mo dẹ̀ ká ti má bè bínú mọ́mọ́ ẹbẹ̀ wá pé ká má bínú òkè ẹ mọ́ bínú ẹ̀ tú fún mi. all right so wọ́n ti so kó ọ̀rọ̀ wọn jẹ so ṣé má bí ok bí lẹ́ni fẹ́ bẹ̀rẹ̀ àbí 89 ṣáwa ní ká kà á àbí ká fà á tó ẹ wà jẹ́ ká kà lẹ́gbẹ̀ẹ́ fún wọn kà ìyàwó Latifa Ìgè tá bá ti kà ẹ àfáà mọ́ tó bínú nítorí ẹ̀ bẹ́ẹ̀ mo wọ́n ti máa sọ lẹ́ẹ̀kan ẹ má bínú ẹ̀ jẹ́ ká máa sọ tẹ̀síwájú lọ ms ó yá ok ẹ máa gbọ́ ìyàwó nǹkan tó wà níbẹ̀ nìyí ó ní it is not proper for the prophets and the believers to seek forgiveness for the polities. wọ́n ní kò ń ṣe nǹkan tó bá ojú mu fún Muhammadu àti àwọn mùsùlùmí kọ́ wá máa tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ fún ẹni tí ò ṣe muslim bí ẹni yẹn Even christian ni o àbí nǹkan míì ló ṣe ni o tí ò ṣáà jẹ́ muslim even if they were their close relatives. wọ́n ní kó ẹni yẹn kódà kó jẹ́ iṣan ọrùn ẹ̀ tó súnmọ́ pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ bàbá rẹ̀ ìyá rẹ̀ gbogbo mọ̀lẹ́bí rẹ̀ pátá ọ̀rẹ́ rẹ̀ After it has become clear to the believers that they are bound for the hellfire. torí ààlà ti jẹ́ kó yé yín pé inú iná ni wọ́n parí ayé wọn sí o So nǹkan tá a kà yìí ẹni kò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n tàwa ní kẹ́yìn ká ẹ̀ẹ́dẹ̀ lè nǹkan tó wà ń bẹ̀ nìyẹn ẹ̀yin tó bá ti ń gbọ́ wà mọ̀nkánà lè nà bí ms èèyàn kò kan lẹ́tọ̀ọ́ sọ̀rọ̀ fún ní ẹ máa gbé èèyàn kan sọ̀rọ̀ nísàlẹ̀ ó ní pé fún ẹni tó jẹ́ non-muslim ó ní fún àwọn ẹlẹ́bọ ni kò ń ṣe non-muslim nǹkan tá a máa ń sọ nìyẹn ẹlòmíì ó lè jẹ́ muslim bọ̀ kò mọ̀ nípa quran tẹ́ bá ka quran dáadáa quran máa ń Ye- ṣàlàyé fún yín pé tó bá ti sọ fún yín pé jew and christian ó máa ń parí ẹ̀ tó bá ti wá sọ fún yín náà pé àwọn tí wọn ò lẹ́sìn á tún fi sí náà pé jew and christian gbogbo wọn ló ń sọ so ẹ lọ anybody ka tí ó quran bá yín ti pẹ̀lú tafsir ẹ máa lágbọ̀ọ́yé rẹ̀ anybody tí ó bá so ti ẹ ṣe jẹ́ ká lọ Islam sí quran 9:84 kẹ lọ gbẹ́lẹ̀ kejì tí wọ́n ní àká dáadáa so àwa ń wá pẹ̀lẹ́ rí ni tí mọ̀lẹ́bí ẹ̀ bá jẹ́ christian tó bá kú àbí kò ṣẹ̀sìn Allah ló lẹ́tọ̀ọ́ àti débẹ̀ quran ṣe bá 9:84 àwọn lárúbáwá àwọn náà sọnà bẹ́ẹ̀ àwọn ọ̀gá wọn àwọn mástà wọn ẹ máa gbọ́ o. ó ní and do not ever offer ṣe gbọ́ funeral prayers for any of their dead. ṣe gbọ́ ẹni pé ó yàtọ̀ sí nǹkan tí àfa wa sọ ó ní ó gùdọ̀ tiẹ̀ ó gùdọ̀ yọjú àbò ń lọ ọbẹ̀ pé èèyàn kan kú kò dẹ̀ ń ṣe muslim wá fẹ́ lọ ọbẹ̀ kò fẹ́ ṣàdúrà nor ẹ jẹ́ àgbẹ̀ stand by their grave at burial. àbò wa lọ dúró báyìí bí wọn àná kan lọ dúró bí fo àfa kí o tọrọ pìtìpìtì ti jẹ báyà láyé níbi ẹ tí wọ́n ti ń fo sin ẹni náà bí o lọ pìtìpìtì dúró ti bá síbẹ̀ àwọn níbi tó ti fámìlì ń àwọn sin ará ilé ẹ ẹ má bínú ìyàwó Latifa ìyá wa kára tó ẹ má dúró bínú ẹ ẹ mẹ́rin jọ fún ẹ̀yin àwọn èèyàn wa ará bí yẹn lẹ ẹ bá wa jọ power náà ẹ tap. fi ìyá wa ilẹ̀ ẹ ó jọ ní for they have lost tó yẹ kẹ́ gbé wa dé faith 1 in million Allah. ẹ má jà ó ní pé kí ni For they have lost faith in Allah and His Messenger, ó nítorí wọn ò nígbàgbọ́ nínú ẹ̀sìn Islam ọ̀dọ̀ Allah àti Muhammadu yẹn ó túmọ̀ sí and pé wọn ò ṣe died Muslim rebellious. tí wọ́n dẹ̀ kúkú pé wọn ẹ wọn wá ò bá Allah àti Muhammadu ṣe ẹ bá mi dúró báyẹn àáfà ìbò aláfa ọ̀kan ìtì láwọn wa ní àwọn lè lọ sin ẹni tí ò ń ṣe Muslim ìbò lọ ti rí nínú so nǹkan tá a kà àáfà yẹn parọ́ ni ẹ ká larí ẹ̀ mọ́ kábà àáfà ọ̀kan náà láwọn kọ́ bá ti lọ ẹ jẹ́ ká láṣẹ là kí àfa ọ̀kan láwọn nǹkan tá a kà mọ́lá yìí bá wọn sọ̀rọ̀ nǹkan tá a kà yìí ok ṣé ọ̀kan láwọn Now, irọ́ ni ṣé tùkùtù la tú àbí nǹkan tó wà ńbẹ̀ ni a tú. ẹ ṣe ẹ pé tó ṣe rí àyàtẹ̀mú wa yìí irú ẹ̀ pọ̀ dáadáa tí ọlọ́run máa fi ń tọ́ka Allah ni ẹ máa bá wa lò yìí. ọlọ́run ọba Allah ok subhanahu wa ta'ala tó máa fi ń tọ́ka sí gbogbo èèyàn ṣe rí ẹ̀sìn títí yín òjò tèmi tí tèmi òjò títí yín gbọ́lọ́run ọba ṣe ṣe nǹkan rẹ̀ látìgbà tí ayé ti ń jẹ ayé náà nìyẹn Allah secretary lantin Allah ló ṣètò nù bí Allah ṣe ṣe nǹkan ẹ̀ nìyẹn tó wà kò wá ń sí bí ẹbí kò wá sí ẹbí kọ̀ọ̀kan mò ń bọ̀ ẹ̀yin lẹ́fún mi lẹ́rù kí n sọ̀rọ̀ sà kò wá sí ẹbí kọ̀ọ̀kan láyé yìí á bá mùsùlùmí níbẹ̀ á bá christianity níbẹ̀ á dẹ̀ bá oníṣẹ̀ṣe náà níbẹ̀ gbogbo ẹbí kọ̀ọ̀kan ló wà bó ti wù kórí kì í ṣe bí secretary lantin ṣé ńlẹ̀ lárúbáwá àbí ńlẹ̀ yorùbá. níbi ibi tí wàá ti ibi tá a ti ń sa ìwà ilẹ̀ yorùbá ti ẹ wà ṣe ní ṣebí wọ́n gbé wá bá wa ní ṣe bí àṣà àti ṣe lárúbáwá ọ̀nà ni. ẹ bá fẹ́ béèrè ms ẹ jẹ́ ká Ah, débi tá à ń lọ gan ṣé tẹ́ni tí ẹbí èèyàn tí ó bá ṣe Muslim tó bá kú
ṣé yẹn lè lọbẹ àbẹyẹn ò lè lọbẹ gẹ́gẹ́ bí ẹ nǹkan ṣe tá a là àti mọ àyà tẹ̀lé mú wá ìbákan náà ibi pé tá a lọ ọlọ́run ní kúrò ní ẹbí tànà gánà nìyẹn pé bóyá pé ọlọ́run Allah pé Allah ọlọ́run ọba Allah ó Allah ẹ bẹ̀rẹ̀ máa gbọ́ ẹnu Allah kò Allah sọ ọlọ́run nù Allah wẹ́ẹ̀ Allah lè is mú méjì Allah. yẹn pọ̀ Allah ń jẹ ẹ ṣe. Ah, ẹ máa gbọ́ kí ni kẹ́lí lóge èdè lásán lájọ́ ń jà sí báyìí sí èdè kọ nǹkan nǹkan tá a bá bá yín sọ ń bì ní ìtumọ̀ Allah òun náà ni ọlọ́run. Allah ò sọ ọlọ́run. ok ẹ má ok dàpọ̀ ẹ jẹ́ ká bọ́lẹ̀ níbẹ̀ yẹn tí Yorùbá Quran Allahu lọ pé wọ́n ní Allahu ni wọ́n pè ní Yorùbá Quran. ẹ jẹ́ ká bọ́lẹ̀ níbẹ̀ yẹn kí n lọ síbi àyà tí ẹni kí àyà tẹ̀ ń tún yẹn gan pé máa ń kánà lè nàbí yìí tí ẹ kọ́ sílẹ̀ kan yẹn ní ṣáàtì alákọ̀ọ́kọ́ ok 9113 lọ́sọ̀ so ṣé tẹ́ bí èèyàn tó bá jẹ́ tí ò ṣe Muslim tó bá kú ṣé èèyàn lè lọ bẹ̀ gẹ́gẹ́ bí Muslim ìyẹn ni mo fẹ́ gbọ́ lẹ́nu yín sà. ibi tí mo kọ́ Orí sí ìyàwó bá ayé mi. lẹ̀kan gan náà nìyẹn ṣe rí mọ́nì kálukú wa tá máa ní ó máa ní grade Ah, ṣé a lè lo ìmọ̀nì lórí Quran ẹ kàn ṣàlàyé fáwọn a lè lè mọ́nì Kùránì ó dáa ọmọ ìmọ̀ ló làdínì. tẹ́ bá wo Ọgbọ́n ọ̀gbìn. Suratu Mujadala ẹ̀ka àyà ilé kan wà níbẹ̀ ẹ̀tú ilé wọ́n ti gbá yín Ok. gbèsè sà. ok ọlọ́run ni máa kánà lè nàbí Allah yìí Allah ẹ jẹ́ kí n sọ bó ṣe wá sí mi lẹ́nu ẹ lè sọ bó ṣe wá sí ni torí ọlọ́run tó bá fẹ́ bá wa sọ̀rọ̀ Yorùbá ló máa sọ ọlọ́run ò ní sọ lárúbáwá. lọ lé nìyẹn o bóyá kẹ bọ́lẹ̀ o. ó yá ẹ̀ka. máa kánà lè nàbí yìí walladina amanu ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó ní ẹ kò tó ẹ tọ́ lè lọ sẹ ẹ farabalẹ̀ ẹ sọ Allah subhanahu wa ta'ala ti tó ẹ má kó pọ̀. bí mo ṣe lè sọ nìyẹn ọlọ́run ọba mi ni mo sì lọlé tó bá bẹ ṣe lè sọ àáfà ẹ̀kọ́ fẹ́ máa jù sí ẹ máa gbọ́ ìbámu. ní Allah ń jẹ́ ẹ kàn lọ Allah ẹ jẹ́ kí n àbí ẹ kàn lo Allah kẹ́ẹ̀dẹ̀ tẹ̀síwájú náà Allah subhanahu wa ta'ala ẹ lò ẹ bẹ́ẹ̀. máa gbọ́ tí n bá wá ń sọ sàlákọ̀ tí tó ti mí mi lẹ́nu ni ṣẹ́gẹ́tì báyìí yóò sì máa kó sí mi tó lẹ́nu bá mọ yín lẹ́nu ẹ̀ẹ́dẹ̀ wo bẹ́ẹ̀ tó ṣe bá bẹ́ẹ̀ mọ ṣe. yín tó bá mọ yín lẹ́nu á máa correct yín o so tó bá sọ pé kẹ́ ẹ lo Allah ní kẹ́ ẹ lò má bínú. bẹ́ẹ̀ bá fẹ́ ká interject yín ẹ má ṣàlá kẹ́ẹ̀dẹ̀ àjọ kórajọ ní ìgbà yìí nísìnyí ni àjọ padà bí fìjọ fúnra sílẹ̀ akọ́lẹ́tà so tí àní ẹ tún tẹ́fẹ́ tú. èyí tí mo lè tún náà mo lè tún yẹn Ó pé yá, ó ọlọ́run yá. ọba Allah ẹ kàn lo lẹ́nu òkè ẹ kàn ra lò ní ọ̀dọ̀ wa mi wà pé Allah ń jẹ́ so nílè máa kó sí yín lẹ́nu ẹgẹ́ so ẹ jọ so máa kálẹ̀ ní nàbí yìí ni Allah ní kò tọ́ fún ànábì walladina amanu àtàwọn tí wọ́n nígbàgbọ́ pẹ̀lú Muhammad ní ẹ̀sà sallallahu alaihi wasallam an yastaghfiru lil mushrikin pé kí wọ́n máa wá àforíjìn fún kí ni o fún al-mushrikuna fún ọ̀dẹ́sẹ̀ èèyàn fún mushrikun fún ẹlẹ́bọ fún mushrikun fún kèfèrí fún mushrikun fún ẹni tí ní kò sọ́lọ́run ọba Allah walau kana wúlí kúrìbè kódà ẹni yẹn kò bá jẹ́ alásùnmọ́ wọn ó lè kọ̀rọ̀bà ẹni tó súnmọ́ ni which is relative tẹ̀túlẹ̀ kan yẹn min ba'di man tabayyana lahum lẹ́yìn ìgbà tí ó ti hàn sí wọn pé ẹni yẹn o annahum ashabul jahim pé ẹni yìí o ọmọ náà ni pé ẹni yìí o ọmọ náà ni ìyẹn ni alákọ̀ọ́kọ́ ẹ̀hún afá ọ̀kan láwọn a fẹ́ béèrè lọ́wọ́ yín gbogbo ayé ní ti pé nǹkan tá a kà àti nǹkan tá a fá ọ̀kan láwọn kà nǹkan kan náà ni so a fẹ́ béèrè lọ́wọ́ yín sà ìjẹ́ tí bàbá èèyàn bá kú tí ò bá ń ṣe muslim tẹ́yìn dẹ̀ jẹ́ muslim kí ni Allah àti ànábì sọ ń bíbà kí ló ní ẹ gbọ́dọ̀ ṣe. ẹ ṣe sá yóò bá ń da fún yín sá kódà ànábì Ibrahim àwọn gẹ́gẹ́ ló ti bẹ̀rẹ̀ no ẹ kàn orí ànábì Ibrahim gẹ́gẹ́ ni kí ni Allah àti ó Muhammad náà ni mo sọ ok ó náà mo sọ pé ànábì Ibrahim kí ṣe ló ní ànábì ọjọ́ kí ló Ibrahim ní àgùdọ̀ ṣe mi ò tí mo nípa Ọlọ́run ní pé àgùdọ̀ ẹ máa gbọ́ ṣàdúrà fẹ́ Allah nìyẹn ẹni sùn ẹ máa gbọ́ Allah kí ló ní àgọ́dọ̀ náà. ṣe. àgùdọ̀ ṣàdúrà fẹ́ nìyẹn ṣe wá jẹ́ ń béèrè lọ́wọ́ yín tẹ́ bá jẹ́ Yorùbá ni o ẹ jọ̀ọ́ tẹ́ bá jẹ́ Yorùbá ni mi ì mọ̀ bí Yorùbá ni Yorùbá náà ni mi. tẹ́ bá jẹ́ Yorùbá ìjẹ́ ṣó yẹ kí nǹkan kan lè wá sí ilẹ̀ wa kó wá máa sọ pé tí bàbá mi bá kú àbí ìyá mi bá kú torí pé kò bá mi ṣe nǹkan tí wọ́n mú wá fún mi láti ìlú mi tó ń pè ní Islam pé mo á gba Islam kí nǹkan yẹn máa sọ pé torí pé ìyá mi àbí bàbá mi ò ṣe Islam tí wọ́n bá papòdà mi ì gbọ́dọ̀ lọ ọbẹ̀ kí yọjú sí wọn àbí kí máa ṣàdúrà fún wọn àbí kí dúró lẹ́gbẹ̀ẹ́ ibi tó ti ń sin wọn tẹ́ bá jọmọ Yorùbá ẹ jẹ́ ká jọ wò ìjẹ́ ṣé nǹkan tó dáa nìkan yẹn ẹ jọ. ẹ bí ọ̀rọ̀ ok sir
bẹ́ẹ̀rọ yín tẹ́ béèrè sí pé kí nǹkan wá sílẹ̀ wa ẹni tó lẹ́rú ló ní ẹrù. báwo lè jẹ́ ẹni tó lẹ́rú ló lẹ́rú nǹkan tó wá sílẹ̀ wa Allah ló ní wá nílẹ̀ no Yorùbá. ẹni sùn ẹ máa lo anike máa lo Ọlọ́run mọ́ ẹ máa lo àlá ẹni sùn ẹ̀yin wo ló ní. ẹ máa lo àlá Ọlọ́run ló ní gbogbo wa tẹ̀yìn tẹ̀yìn sọ̀rọ̀ Ọlọ́run lẹ́yìn náà. ẹhùn afá ọ̀kan náà ẹni sùn ẹ máa lo àlá lásán ẹ máa gbọ́ àlá tó wá sílẹ̀ wa ó wá ń sọ fún mi pé bàbá àtìyá tó bí mi wá sáyé tí wọn bá ti ṣe Islam tí wọn bá ti wá papòdà mi ì gbúdọ̀ lọ ibi tó ti ń sin wọn mi ì dẹ̀ gbúdọ̀ ṣàdúrà fún wọn ìjẹ́ ẹ̀yin máa tẹ̀lé irú nǹkan yẹn ẹ jẹ́ ká tiẹ̀ jù sí níbẹ̀. Orí tèmi kọ́ ló ti bẹ̀rẹ̀, orí ànábì yẹn gan ló ti mi bẹ̀rẹ̀. ì sọ pé mo ní ṣe máa ṣe ẹni sọ mi sọ pé iṣẹ́ máa ṣe máa tẹ̀lé nǹkan tó sọ. Ọlọ́run ọba la máa tẹ̀lé àní tẹ̀lé ẹ àwọn máa òbí gbọ́ wa. àlá là ń lò mí báyìí ṣe máa tẹ̀lé Ọlọ́run ọba àlá. Allah yẹn náà la máa tẹ̀lé. Òun lọ́dọ̀ ní gbogbo wa. ẹ máa gbọ́ ẹ wo àwa afẹ́ dá ya ìlú tẹ́ bá lè dùn sórí ọ̀rọ̀ yẹn ṣe máa tẹ̀lé àlá Ọlọ́run kọ́ là ń sọ ṣe máa tẹ̀lé àlá. Allah náà ni màá tẹ̀lé. Òun ẹ ló máa lẹ́yìn náà gbọ́ ẹni sùn ọ̀rọ̀ ti yé wa ẹni sùn ẹ lè pa máìkì náà yẹ ká ṣe tán so ms ẹ jẹ́ ká ka áyà mi tó kù níbi tí ìyá wa Latifa amúrò bí ẹ ti gbọ́ báyìí. ó ti sá lọ ó ti bọ́lẹ̀. no nǹkan tí Islam sọ tá a la sọ pé tí bàbá èèyàn bá jẹ́ Muslim tí ìyá jẹ́ Christian ó ní tí wọ́n ìyá yẹn tó jẹ́ Christian tó bá papòdà èèyàn gbúdọ̀ lọ bí tí wọ́n ti fẹ́ sin èèyàn dẹ̀ gbúdọ̀ sọ dáadáa nípa ìyá yẹn èèyàn dẹ̀ gbúdọ̀ ṣàdúrà fún ó nítorí pé ó yẹ kẹtì rẹ́rẹ́ àrídájú pé ẹni tó kú yẹn ìyá yẹn inú iná ló ń lọ kò bá jẹ́ bàbá inú iná ló ń lọ òun la fi ń sọ pé Islam kò ń ṣe nǹkan tó yẹ ká gbà ní ilẹ̀ wa ó yẹ ká lé tefetefe nǹkan tó wá ń da àárín ẹbí rú àárín ará rú ó tún ṣọ́ọ̀tà débi pé nígbà tí wọ́n ti kú ó tún ní kẹ́ má lọ bí òkú wọn mo ní ẹ̀sìn Islam sẹ́ ẹ̀sìn Islam ọmọ Yorùbá tó bá ti mọ̀ tún mọ Quran tó yìí ń ṣe Islam mi ì mọ̀ nǹkan tí máa pè é ms ẹ jẹ́ àtẹ̀síwájú next aya yẹn ìwọ tó bá mọ verse taka aka Quran 9:84 Quran 9:113 next aya wo ni kí n gbé wá tí mò ń bọ̀ ibẹ̀ láti Muhammad sọ pé tí mọ̀lẹ́bí ẹ̀ kan bá kú tí wọn bá ń ṣe Muslim ó nínú iná lọ́n lọ o ò gbúdọ̀ gbàdúrà fún wọn o ò gbúdọ̀ lọ́bi tó ti ń sin wọn o ò dẹ̀ gbúdọ̀ sọ dáadáa nípa wọn so àti yanjú yẹn so ìyá wa à ń lọ ẹ̀yẹ́ká lọ́dọ̀ ìyá Latifa ibi tí Muhammadu ti ní kí wọ́n ọkọ lù ìyàwó ẹ̀ àti ibi tó ti ní tí ọkọ bá fẹ́ báyàwó sùn tọ́ bá gbà kọ́ lù wọ́n pa so ẹ jẹ́ ká gbogbo fásitì tó bá sọ nípa ọkùnrin obìnrin àtọkùnrin ẹ jẹ́ ká fún wọn. so bá yẹn ní lájẹ ìyá òun ni ò ṣẹ̀sìn òun ò ní débi sàárì ẹ̀. ó lè má jẹ yóò bàjá rẹ lórí burúkú ni wọn. Allah lòun máa tẹ̀lé àwọn ọmọ aláìgbádùn. so tẹ bá wọlé ìyá wa Quran chapter 4:34 ó ní men are the caretakers of women. ọkọ ni olówó orí aya. as men have been provisioned by Allah over women. nígbà tó jẹ́ pé ọkọ ni wọ́n máa ṣètọ́jú gbogbo pèsè fún aya and rẹ̀. tasked with supporting them financially. gbogbo tó bá fẹ́ náwó sílẹ̀ ọ̀nà jíjẹ. and righteous women are devotedly obedient. àwọn obìnrin tó dà làwọn tí wọ́n gbọ́ràn. and when alone. tó jẹ́ pé tí wọ́n bá dá wà tọkọ wọn sí. protective of what Allah has entrusted them with. wọ́n á máa dáàbò bo gbogbo nǹkan tí Allah pèsè fọ́kọ wọn. and if you sense ill conduct from tó bá wá your fura women. sí ìyàwó rẹ̀. advise them first. gbà á nímọ̀ràn lákọ̀ọ́kọ́. if they persist. tí wọ́n bá yarí tí wọ́n lọ́hùn ò gbọ́. do not share their bed. má bá sùn fóorun dùn. if they still persist. tí ó tún gbọ́. then strike them. Allah ló lè fọ́gi mọ́ ìyàwó ẹ̀ lórí àdúgbò discipline them. ṣáláàdà. but if they change their ways. àmọ́ tó bá ń ṣe dáadáa. do not be unjust to them. má ṣe ṣèwà bàjẹ́ fún. so kí ni ìyá wa fẹ́ rí sọ sí yẹn. what's in charge. kí ni wọ́n fẹ́ ṣe kí wọ́n sọ̀rọ̀ ní àbí. ìyá Latifa nǹkan tá a là sọ ń bí ní pé kí wọ́n lù. bí àwọn fẹ́ sọ sí ìyá Latifa tẹ bá wà mẹ́lẹ̀ ṣe máìkì ní. ìyá Latifa ṣe wà ń bẹ̀ tán mike ẹ kí n send invite sí wọn. kò sí nǹkan tí mo fẹ́ sọ mọ́sẹ̀. láti jẹ́ kẹ́ ẹ mọ̀ pé Allah
kò kí ń ṣe ọlọ́run ṣẹgẹ́ gbogbo àwọn nǹkan tó wà nínú Quran yẹn wọ́n kọ́ ni láti wá fi enslave wa láfíríkà ni àwa ti ní ọlọ́run Olódùmarè ìfẹ́ dẹ̀ ni kò nẹ́sìn kò ní kèfèrí kò nílé èèyàn kan sẹ̀ ní ká tún ka 58:22 ok ẹ ká tún bá èmi náà fẹ́ gbé jáde lẹ́ẹ̀kan ẹ ká ka ilé fún yín kẹ́ tó máa lọ Ìyá Latifa kẹ́ tún gbọ́ kí n wá bí yín pé ṣé ọlọ́run lè sọ bẹ́ẹ̀ eléyìí mi fẹ́ bí yín gangan ni o ṣe wà ń bẹ̀ Quran ni o Ìyá Latifa ṣe wà ń bẹ̀. ó wà ń bẹ̀ o. ọ̀rọ̀ ayé kí ẹ máa gbọ́ nǹkan tí Allah sọ Quran chapter 58:22. Olówó Èkìtì ọmọ ìlú kan mọ̀jọ ni wọ́n ẹ mọ̀ pẹ̀lú àwọn òpònú tó ń ẹjọ́ ní comment section ẹjọ́ ó yá ìyá wa ẹ máa gbọ́ nǹkan tá Allah sọ. wọ́n ti comment section tó yẹ kó bá wa power tap ó yẹ ká ti wọ 1 million. ọmọ ibì kan jọ ni wá Olówó Èkìtì kẹ má support àwọn òpònú tó ń kọ̀kọ̀ púpọ̀ fún yàrá ìyá wọn láì kí n ṣe mi because everybody wà ń bí báyìí láti learn everybody wà ń bí báyìí láti learn ní ṣẹgbọ́ everybody wà ń bí báyìí láti nǹkan tí ò yé everybody wà ń bí báyìí láti listen sí nǹkan tí ò understand ìwá ṣe pé kán wá máa kọ̀kọ̀ kúkọ̀ kán máa ní Latifa òbò àfà tán àbádó yàrá ìyá yín ṣé yàrá ìyá yín lè bí yín ẹjọ comment section ẹ bá wa fún ọlọpọlọ lílọ yìí ẹ mọ ẹ lè rí olórí burúkú wọn ẹjọ má bínú ma ẹjọ ma ẹ má bínú ẹ má gbọ́ nǹkan tá a. àtìgbà tí mo ti sọ̀rọ̀ látàkàfà tí mo ti sọ̀rọ̀ tẹ́ ti ní káfà yẹn ti ní òbò àfà kínní kan àfà. ẹ má bínú ó lè ti jẹ́ 30 years or 40 years lọ tí ń ṣe Islam ẹ lè gbà kí ó kàn jẹ́ láàrin ìṣẹ́jú kan kẹ́dẹ̀ tí fẹ́ kọ́ fi Islam mọ̀lẹ̀ ṣẹ́gẹ́t ẹjọ mo bẹ̀bẹ̀ ni. ẹ má gbọ́ nǹkan tí Allah sọ ó ní you will everybody wà ń bí báyìí láti lé nǹkan tí ò yẹ everybody wà ń bí báyìí láti listen sí wọ́n dẹ̀ ti wọ́n wá ń sòṣì pé kínní. ẹ má bínú ẹ má gbọ́ nǹkan tá a. èmi ò ń pẹ́ tó báyìí kí n tó sùn o. bẹ́ẹ̀ni ẹ ká ka ilé fún yín kẹ́ tó lọ sùn ó ní you will never find a people. wọ́n ní ẹ ò ní rí àwọn èèyàn kan o. who truly believe in Allah and the last day. tí wọ́n gbàgbọ́ nínú Allah àti ọjọ́ kẹyìn. loyal to those who defy Allah and his messenger. kí wọ́n wá lọ nífẹ̀ẹ́ àwọn tí wọ́n ṣe Muslim tí wọ́n gbọ́ràn sálálẹ̀. even if they were their parents. kò bá jẹ́ ìyá wọn bàbá wọn. their children. àwọn ọmọ wọn. their siblings. àwọn àbúrò wọn àwọn ẹ̀gbọ́n wọn. or extended family. àbí gbogbo mọ̀lẹ́bí wọn. for those believers. fún ẹ̀yin mùsùlùmí òdodo tẹ́ gbàgbọ́. Allah has instilled faith in their hearts. Allah tí ó ti sọ ìgbàgbọ́ sí yín ní ọkàn. and strengthened them with a spirit from him. ó dẹ̀ ti lé ẹ̀mí wèrè ẹ̀ ó ti fi sí wọn ní ọkàn. you will admit them into garden under which rivers flows. ó lóun máa gbé wọn sí àlùjọ náà níbi tí omi ti ń ṣàn. to stay there forever. wọn á dẹ̀ wà bẹ́ẹ̀ títí ayérayé. so Ìyá Latifa ṣé Ọlọ́run lè sọ wípé kẹ́ ẹ kórìíra ìyá yín bàbá yín àbúrò yín ọmọ yín nítorí pé kò ṣe Islam torí pé ẹ̀yin jẹ́ mùsùlùmí àwọn ẹni wà kí n ṣe mùsùlùmí ṣọlọ́run lè sọ bẹ́ẹ̀. Ìyá Latifa ṣe wà ń bẹ̀. mo wà ń bí jàre. ṣọlọ́run lè sọ̀rọ̀ yẹn. Quran là ń kà wá kàn fẹ́ kẹ́ ẹ mọ̀ pé Allah kò kí n ṣe Ọlọ́run wọ́n gbé wá láti wá fi dàárín wa rú divide and conquer àwọn pípù yẹn àwọn lárúbáwá yẹn wọ́n fẹ́ conquer wa wọ́n fẹ́ gbalẹ̀ wa wọ́n fẹ́ kó wa lẹ́rú pátápátá for life òun náà ṣe gbé kínní ìwà náà ṣe kọ́ wọ́n wá fẹ́ fi dàárín wa rú ká máa kórìíra ara wa tá a bá ti kórìíra ara wa tá à ń bára wa jà wọ́n á lè penetrate wa so àwọn ara wa lọ́ máa lò fún wa nǹkan tó fẹ́ ṣe gangan nìyẹn lẹ́ máa fi ra àwọn àáfàá yẹn náà àwọn àáfàá yẹn mọ̀ òdodo àmọ́ torí pé àwọn náà ò níṣẹ́ ibẹ̀ náà ti ń jẹ. wọ́n lọ́wọ́ fẹ́ lọ sùn so bí ẹ dáhùn sàlùmá. èmi mo wá bíbáyìí láti wá lẹ́yìn tèmi ni kò sí tó kèmí pẹ̀lú àwọn òpònú tó ń ṣe wèrè mo wà pẹ̀lú yín. ìyá wa mo kàn fẹ́ sọ̀rọ̀ sí nǹkan tẹ́ ẹ sọ yẹn sí Ajá Latifa náà lè gbọ́. ẹ ṣe sùúrù question náà bí wọn ẹjọ yẹ kàn sọ̀rọ̀. ẹni sùúrù náà ẹ máa sọ̀rọ̀ ẹni sùúrù. so mo kàn fẹ́ béèrè pé lójú ìwòye tọ̀dọ̀ tí yín torí mo pé ẹ kì í ṣọmọ kékeré irú ọ̀rọ̀ tá a kà yìí ṣọlọ́run lè sọ. fún Ìyá Latifa ẹ̀kọ́ tá láti Muhammadu sọ ń bíbá ni pé tí ìyá èèyàn bàbá èèyàn àbọ́mọ èèyàn àbí gbogbo ọmọ mọ̀lẹ́bí èèyàn tí wọn bá ṣe Islam ó ní ká má fẹ́ràn wọn pé ká kórìíra wọn
àwọn la wá ń béèrè pé ìjẹ́ ṣé ọlọ́run elédùnmarè ṣó lè sọ bẹ́ẹ̀ fún wa ìyá wa Sá, ṣé wà ń bẹ̀ mà ó wà ń bẹ̀ sà. so kí lẹ rí sí nǹkan yẹn mà. So Ẹ má gbogbo ilé ẹ bínú jẹ́ sà, ká mi ò yìí rẹ́dí láti dáhùn. ok ẹ má ṣe ìrìnà ká fi wọ́n lẹ̀ wọ́n á yìí máa darapọ̀ mọ́ wa ní alright so gbàkúgbà ẹ tó máa fẹ́. ẹ máa darapọ̀ mọ́ wa ṣe gbọ́. ẹ ṣé mà gbọ́ ajá láti fa ẹ ṣé mà ìyá wa Latifa ẹ ṣé Sà, mà. ẹ má ti bọ̀lẹ̀ so who know ẹ lè gbóhùn sókè so ẹ gbóhùn sókè à ń gbọ́ yín. nǹkan tẹ̀ béèrè lọ́wọ́ wọn sìn yìí ṣe gbọ́ no kò lè ẹ máa rárá gbọ́ who know ẹni sùúrù who know bá ṣe máa ń ṣe mí ìbàlẹ̀ lè bó ṣe ti bọ́ọ̀lẹ̀ yẹn a ní fẹ́ kẹ́ tún sọ̀rọ̀ sí wọn mọ́ kò ní di pé bí ẹ fẹ́ bú wọn àbẹ́fẹ́ gbè lẹ́yìn wọn à ń fẹ́ kí ìjà ṣẹlẹ̀ báyìí mi ò sìn kú ọmọ fẹ́ gbé no ẹ má nǹkan tẹ̀ no béèrè ẹ má lọ́wọ́ gbọ́ wọn báyìí sìn ẹni sùúrù who know bá ṣe máa ń ṣe mí tí èèyàn bá ti bọ́ọ̀lẹ̀ bí ẹ fẹ́ gbè lẹ́yìn wọn àbẹ́fẹ́ bú wọn à ní fẹ́ kéèyàn sọ̀rọ̀ kò ní di pé àgbà tí mi ò sí lókè ní ibẹ̀ mọ́ lọ́wọ́ à ń sọ̀rọ̀ wọn so ẹ jẹ́ ká ju question yẹn sìn yín sìn ṣé ẹ̀yin sìn tí ok bàbá yín àbí ìyá yín tí wọn bá ṣe Islam ṣe máa kórìíra wọn ẹ jẹ́ ká fún yín báyìí àwọn ò ní àkókò púpọ̀ kò ṣe kórìíra ló sọ distance máa kí wà ló ń sọ bẹ̀ ni no ṣe máa distance kórìíra wọn distance ms ẹ bá wọn gbé sí kí wọ́n kà á ẹ jẹ́ kó gbé sí fún yín kẹka so distance irú làlá ló ń bẹ yẹn nǹkan tó sọ ń ó bẹ̀rẹ̀ yá ṣe yẹ gbọ́ ẹni mà sọ ṣé distance ló lò àbí bóyá ó yẹ ká wọn distance ti bá yín gbé sí láti Ìbàdàn ó yá láti Ìbàdàn sí Èkó bí a ti yẹ bá ń gbé Ìbàdàn wọ́n máa lọ wàá ló máa gbé lẹ́kìtì àbí ó yẹ ká wọn ti bá yín gbé sí. normally náà normally ẹ̀ka ìyá wúnù tó kìíní bí ẹ fi normally lẹ̀ àráyè ẹjọ́ ń bíbà ẹ̀ka wọn ti bá yín gbé sí jẹ́gbọ́n. mi ò fi bẹ́ẹ̀ mọ Arabic kíkà ṣe ok gbọ́ mi ó ok yá báwọn gbé díẹ̀ sí sí English ti wà níbẹ̀ àbí yóò bá lẹ fẹ́ ẹ túmọ̀ tó ẹ túmọ̀ ìròyìn kò tẹ̀ kọ́ yẹ àbí kùránì rí náà ó dà ẹ jẹ́ bá wọn gbé yóò bá síbẹ̀ ms no ẹ filẹ̀ ní English ms ẹ filẹ̀ níbẹ̀ mo rò pé báàsì yẹn ti yé yín ms ẹ tẹ́lẹ̀. filẹ̀ ẹ lè ka lárúbáwá ẹ lè ka Gẹ̀ẹ́sì kílẹ̀ lè kà ó yá ẹ zoom ẹ pé ó dà ṣé pé kẹ bọ́ òun yàn kẹ jà mo ti zoom ẹ o ṣe ṣe you will never find a person who truly kọ́ ló sọ o people believe in Allah who know people ló sọ ń bẹ̀ yẹn o find the people who believe in Allah who truly believe in Allah and His last day loyal to those who ẹ zoom ẹ dẹ ẹ zoom ẹ dẹ ẹsẹ mi mo zoom ẹ bàbá who yìí define what who defy Allah ẹ ṣe dada who define Allah and His messenger even if they were their parents, children, siblings, or extended family. For those the believers, Allah has installed faith in their heart and strengthen them with a spirit from him ó yá ìṣàlàyé ìtẹ́jú kà yẹn. ẹ̀rọ tó ń fi yé wa pé tí ọba ti ṣe nǹkan téèyàn ń ṣe ó fẹ́ Yorùbá kò ṣe Yorùbá ní sùúrù wípé tó bá ti ṣe nǹkan téèyàn ń ṣe gẹ́gẹ́ bí for example sùn ìwọ ń ṣe Ọya èèyàn kan ṣe Ọbàtálá. ẹ máa gbọ́ ẹ ní sùúrù kí ni Allah sọ pé kọ́ ẹ ṣe fóbìnrin tóbìnrin ò bá ti ṣe Muslim ẹ kàn sọ lọ́wọ́ kan à ń fẹ́ ká máa ẹ gbọ́ ẹ ní sùúrù ẹ ní sùúrù kí làlá ní kí ẹ ṣe fún bàbá yín àti ìyá yín kò bá jọmọ yín tí wọn bá ṣẹ̀sìn Islam ẹ kàn sọ. tó bá ti ṣẹ̀sìn oníkàwé spint ìyà almost wà bẹ ìyà gap a ní láti wọlé wọ̀de kò dídọ̀ ò sí bẹ́ẹ̀ lọ títí. níbo ló kọ yẹn sí pé wọlé wọ̀de gbọ́dọ̀ sí bẹ́ẹ̀. spint from them ó ti yẹ yí ìkọ́tà kan níbo ni wọlé wọ̀de wà. kò ní ká bá wọn jà kò ní táyàgò fún wọn. ok. so yàgò fún wọn ló sọ. ibo ni ìyàgò fún wọn wà níbí.
Ètò ọ̀tẹ̀ gbọ́n jímọ̀. Ẹ wá ń sọ nígbà yìí. Àdígẹ́ tú Kúránì ẹ̀. ẹni sùúrù spirit tó sọ bẹ́ẹ̀ ó ìbò ẹ lè pín sí ẹni kíní spirit yẹn mí pé yàgò fún wọn ó ti yé yí kò mí pé tẹ́ bá wọn jà àbí tẹ́ ẹ ṣe kíní normal gan nílẹ̀ Yorùbá gan tẹ́ ọ bá ṣe. ṣé ẹ gba school kọjá ṣá. ẹ̀rọ mi school ẹ̀rọ tó kọ síbẹ̀ ni only spirit from them olódo ni. ms níbo lọ ti rí ìtọ́ ń sọ yìí èmi ò rí. mi ò mọ bí tó ti rí bọ̀ mo fẹ́ bá wọn gbé Yorùbá sí kọ́kàn. ẹ dúró ẹ gbé padà sí English yẹn. ẹ má wọlé ẹ̀ka Yorùbá. ms níbo lọ ti rí spirit tó ń sọ. English ò kì í ṣèdè wa ó yẹ ẹ̀ka Yorùbá yìí ó yá ó yá. mi náà bú wọn lórí English bọ̀ níbo lọ ti rí spirit torí kò yé mi o. ó yẹ ẹ̀ka Yorùbá ẹ̀ka Yorùbá wọn ni wọ́n ń gbé Yorùbá sí. ẹ gbé sí English yẹn. ẹ má wọlé ẹ̀ka Yorùbá kò sí spirit tẹ́ ń sọ mẹ́ ẹ̀ka Yorùbá. English yẹn padà. wọ́n tún ràn yín lọ́wọ́ ẹ̀ka Yorùbá náà àmọ́ bá yín gbé English yẹn padà. ẹ̀ka Yorùbá yìí ẹ̀ka Yorùbá yìí torí ní English yẹn kò sí spirit ń bẹ ẹ̀rọ ẹ̀ka Yorùbá yìí náà ká tó gbé lọ. ní náà là ń ṣe tí a tún ràn yín lọ́wọ́ ẹ̀ ń sọ̀kọ́ tí ó sì nù kọ́tẹ́ ẹ̀ka. nínú òsín bẹ́ẹ̀ ṣé mi ì rí kọ ẹgbẹ́ tí English yẹn padà. ẹ máa jà ní comment section yẹn tún dókè ẹ máa bí ẹ̀ka Yorùbá ẹ̀ka kínní yìí náà ẹ̀ka Yorùbá ó yẹ ẹ̀ka Yorùbá náà ẹ̀ka Yorùbá yìí náà ó yà máa lọ ẹ̀ka Yorùbá yìí náà. mi ì ka Yorùbá ẹgbẹ́ sí English yẹn padà. ẹ̀ka Yorùbá ṣẹ́yìn sọmọ Yorùbá ni. ms ẹni yóò ṣe Yorùbá kò lè ka Yorùbá Fúlàní ni mo ti yẹ. ẹ sọ yé dẹ ń parọ́ látàrí ẹ ń parọ́. ẹ̀ka Yorùbá. normally tí ẹdúró yàtọ̀ tẹ́tayọ̀ ti Islam kúrò normally nílẹ̀ Yorùbá. ẹ máa lọ ní ẹni wúno Islam là ń sọ ẹ̀kọ́ ka Yorùbá yìí náà wúno ẹ̀ka Yorùbá Islam là ń sọ ẹ̀ka Yorùbá yìí. ms àwọn èèfù à ń ṣe fún náà. ms ó yẹ bá wọn gbé díẹ̀ sí ẹsẹ̀ káwọ́ ibi tí ẹ̀hún kí lọ́ọ́ pé ìwé yẹn náà ṣé spirit àbí kí lọ́ọ́ pé náà oríṣiríṣi ẹ bá wa gbé sí ó yá ó yẹ ẹ̀ka ibo ni spirit yẹn wà ó yá. ó yá kán tún kà. ó ní your secret. ẹ kà látòkè. ó yá. You will never find a person people who truly believe in Allah and the last day, loyal to those who defy Allah and His messenger, even if they were their parents, children, siblings, or extended family, okay? For those believers, Allah has installed faith in their hearts and strengthen them with a spirit from Him. He will admit them into Ọlọ́run sọ̀rọ̀ bẹ́ẹ̀ garden. Allah ẹ̀ka níṣó. You admit them to a garden under which rivers flow to stay there forever. ó yá tún nǹkan tẹ̀ ká yẹn. ẹ jẹ́ kí n ka tán. Okay. There forever. Allah pleased with. Allah is. With them, and they are pleased with Him. They are the party of Allah. Indeed, Allah party is born to succeed. Ó yá ẹ̀tún kan lẹ́ka. Ìkọ́ tó náà sọ mẹ́. Ibo ni split wà mẹ́. Ẹni sùúrù ló wà bẹ́ẹ̀ who knows. Ẹni sùúrù ok mo ṣe mistake ni ẹ má bínú mistake yẹn. Ẹ ṣe thank you. No nǹkan tí mo wẹ́ pé mo ṣe ni ẹ má bínú. Ó yá kí lẹ́yìn spirit ẹ mo fi pé àwọn ní sprint I understand. So kò sẹ́ni tó kọjá àṣìṣe Yorùbá ni wá. Nǹkan tí mo gbọ́ yé mi ẹ pé ẹni tí ó yẹ pé ìyá ẹ àti bàbá ẹ
bóyá sì wọ́n ṣe Christian wọ́n ṣe Muslim ẹ̀jọ́ ṣe nǹkan kan náà ẹ yàgò ìyà tó wà láàrin ẹ̀yin méjèèjì ó ti yé yí kò yẹ pé bí ó máa bàjẹ́ àbí kinní kan wípé distance ìwọléwọ̀de wọn ìhà tó fi ìhà sí gap one bẹ́ẹ̀. So ṣé Buhari ẹ̀ lẹ́ ń tú. ṣé pé fún ms ẹni sùn ms ẹ̀hún nǹkan tó ṣẹlẹ̀ lè èmi ò bí avas kékeré ló máa yanjú ibẹ̀ yẹn ms so ẹ fún wọn ní ibi tó ti yanjú ọ̀rọ̀ yẹn níbi tí wọ́n bá ti kú so bí àká mọ̀ tó ti ní ti ẹ̀hún nínú 984 or 19113. ó máa nílẹ̀ Yorùbá gan téèyàn bá ṣe. wúnà ẹni sùn ẹ filẹ̀ Yorùbá nǹkan tí ọ̀la sọ bẹ́ẹ̀ ẹ filẹ̀ Yorùbá ẹni sùn a sì ní sample ẹ̀ tá a lè fi ṣàpèjúwe nílẹ̀ wa nígbà yìí. ẹni sùn ẹ filẹ̀ Yorùbá lẹ̀ ẹni sùn. mo ní sùn tó wà nǹkan tó fẹ́ wá tán jáde ẹ mo sọ. ẹ filẹ̀ Yorùbá lẹ̀. ìgbà tó ọ̀la sọ bẹ́ẹ̀ yẹn. ẹ máa gbọ́ ilẹ̀ Lárúbáwá lẹ̀ dúró fún ẹ filẹ̀ Yorùbá lẹ̀ fáwà ẹ tó ṣe ẹ̀yọ̀ ẹ bá oníkíní ṣe ológun ṣe. ẹ tún ẹgbà mi ẹ mọ ọ mà tún gbé tuntun dé o. ó ti yé yí. uno ẹ kọ́ pamọ́ ìkíyín ná. wọ́n ṣe ẹ̀yọ̀ lọ́dọ̀ tiwa wọ́n ṣe ògùn lọ́dọ̀ wọn ms mò ń bẹ́ẹ̀ mẹ́sì ṣe. kí ni ẹ máa ń gbé jáde ẹ̀kọ́ máa ń wá àkọlẹ̀ fẹ́ sọ ṣá. ok olówó èkó ti ṣẹlẹ̀ yìí lọ́dọ̀ tiwa ní tirẹ̀ ègún ń ṣe ọdún lọ́wọ́ eégún kọjá bẹ́ẹ̀ wọ́n eégún yẹn pa wọ́n na eégún yẹn bẹ́ẹ̀. irọ́ ni jàre irọ́ ni ẹyẹ parọ́ fún. no ms ẹ mọ uno yìí ní tẹ bá mọ uno kò ẹ ṣe máa wá. so uno ó yẹ ká kínní a máa mọ̀ bóyá ó ní kẹkàn fún ìyá yín distance ni àbí kẹkọrìíra ìyá yín ẹ ṣe ó yẹ jẹ́ àlọ́ uno. And do not ever offer funeral prayers for any of their dead, not standing by their grave, and buried at buried for they have lost their faith in Allah and His Messenger, and dead rebellion. ẹni sọ ms ẹ má ti gbé fún lẹ fún wọn fásì kejì yẹn náà tó ibi tó ti wá sọ dáadáa tó ti clear ẹ máa gbé uno ẹ lè máa tú lọ. ìyá wọn àti bàbá wọn yẹn ẹ máa tú lọ ẹ tú eléyìí tẹka uno ẹ ṣe ẹ tú ní Yorùbá ká gbọ́ yín. ṣàlàyé ẹ̀ ká gbọ́ o kí náà tún wí mbẹ̀. nǹkan tó wà bẹ́ẹ̀ tó má sùn ẹ débẹ̀ ni kò tí ì sọ̀rọ̀ kìíní bẹ́ẹ̀. ok ó sì kéré páńbẹ̀ yẹn ni kì í sọ̀rọ̀. ẹni tí kò ṣètò Ọlọ́run kí ni mo wá ní kinní ẹ̀. níta gbọ́ yín ẹ ti sọ̀rọ̀ náà tí dáàdi yóò bá ṣe muslim ẹ ti ń jẹ́wọ́ bọ̀ tí ó bá ṣe tààlà. tí dáàdi yóò bá ṣe tààlà tí ò ṣe muslim. uno ó yẹ ká bí wàá yẹn yanjú ó yẹ ká. ṣé èmi ò fẹ́ bá dáàdi mi wọnú grave ni. uno ó yẹ ká àti gbọ́ ẹ̀kan kan. ṣé ti rí bàbá tó kú rí tí ọmọ sọ pé bàbá òun ní tó bá sùn. ẹ̀ka uno ẹ̀ka náà. ọ̀kẹ́ ìjẹ́ gbọ́ yé ń bẹ̀ ni pé wọ́n ní ẹ̀sùn tó kú yín nínú grave. ms oye báwọn ṣe kó tóbi ó yẹ ká uno ẹ ṣe. ṣé gbọ́ yé ń bẹ̀ ni pé wọ́n ní ẹ̀sùn tó kú yín nínú grave. ètò láyé fi wọ́n lẹ̀ wọ́n fẹ́ sọ ní uno ẹ jẹ́ kọ́ ká ẹ jọ uno ó yá ẹ gbé sókè. It's not proper for the prophet and the believers to seek forgiveness for the politicizing, even if they were close relative after it has become clear to them. Wọ́n ní tiwa fún wọn believers that they are born for the hellfire. Wọ́n ní tiwa fún wọn náà. ẹ wá tún ní Yorùbá àwọn òbí yín wọn ṣe muslim so kí ni Allah ní. nílà wọn ṣe muslim bọ́tẹ́ ti fún wọn ní wọn gbọ́ tí. kò sí nǹkan tó kàn àpọ̀lù wọn ni Allah òbí Allah ní tóbi yín bá kú tí ò ṣe muslim so ẹ ṣe dájọ́ kí ni Allah ní kẹ́ ṣe ẹ kàn sọ fún wa. gbọ́dọ̀ tá a la sọ bẹ́ẹ̀ pé nígbà tẹ́ ti wọ́ọ̀nù wọn tí wọ́n gbọ́. tí wọ́ọ̀nù wọn pé kọ́ ṣe muslim wọn wá lọ́wọ́n ò ṣe kí ló wá ní kẹ́ ṣe ẹ ṣàlàyé fún wa. wọ́n ti kú nìyẹn. so tó bá fẹ́ sin wọn ẹ̀ ní lọ́bẹ̀ ẹ̀ ní lọ́bẹ̀. èèyàn lè lọ síbẹ̀. no kí ni Allah sọ bíbá kí ló ní kẹ́ ṣe.
wọ́n tó máa ṣàdúrà fún wọn wọ́n tó máa ó ní sọ ṣé ó fún ní lẹ́yìn. kẹ́ lọ ó ní kẹ́ má lọ ẹ̀rí nǹkan tẹ́ kà ní ó ní ẹ̀ gbọ́dọ̀ ó ní tá dúró máa ní. nọ́mà ní ọ̀rọ̀ àlá ó ní tá máa lọ bọ̀ ní as our culture no pé no no bàbá wa. no ẹ má gbọ́ nǹkan tá a sọ gangan náà lélẹ̀ pé ṣe rí nǹkan tá a là gbé dání Islam culture àti tradition gbogbo nǹkan Saudi ni nǹkan tá a là bá ti sọ lẹ máa mú ẹ lè wá máa ṣe repic Allah ní tí bàbá àbí ìyá ẹ àbí mọ̀lẹ́bí ẹ tí ò bá ti ṣe kò bá àjọ rẹ tí ò bá ti ṣe Islam ó ní tó bá kú ó lóò gbọ́dọ̀ sọ dáadáa ń pa ẹ ó lóò gbọ́dọ̀ ṣàdúrà fún ó ní òun gbọ́dọ̀ tó ti ń sin ó dẹ̀ gbọ́dọ̀ dúró lẹ́gbẹ̀ẹ́ ibi tí wọ́n sin sí ó ní kó má lọ ọbẹ̀ ó ní kó bá jẹ iṣan ọrùn ẹ bàbá ẹ ìyá ẹ àwa wá ń béèrè lọ́wọ́ yín sẹ́ wá ní ẹ̀yin ní kọ́ṣọ́ Yorùbá. tá a bá wo òfin Ọlọ́run tá a fi culture no Yorùbá. no 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 òfin Allah ló ń sọ̀rọ̀ bíbá ẹjọ́ Allah so àwọn aṣọ ń sọ pé ṣé tá Allah yẹn lè máa tẹ̀lé ní àbí kọ́ṣọ́ tilẹ̀ Yorùbá wa yẹn ẹ jẹ́ ní ti ẹ̀fún yín bẹ́ẹ̀ ó yá ẹ ṣe. gẹ́gẹ́ bí ọmọ Yorùbá culture la máa fẹ́ tẹ̀lé pé tá a fi so òde. ẹ̀hún wúnú ẹ máa gbọ́ wúnú kí wàá lè máa ń bá wa jà látijọ́ yìí fún nǹkan táwa dúró fún lórí ètò ìgangan nìyẹn pé ìjẹ́ Yorùbá wa ni kó jẹ́ àkọ́kọ́ tí nǹkan tá à ń bá yín já ìfún lórí ni ẹ wo topic tẹ kọ pé olórí burúkú no làwọn ẹ má aláṣẹṣe. ok wúnú ẹni sùúrù ẹ máa gbọ́ tí Allah ò bá ń ṣe olórí burúkú ìyá àti bàbá tó bí mi ìkan ni wọ́n ṣaláìsí mo fẹ́ lọ ọbẹ̀ torí wọn ò bá mi ṣe Islam Allah ní kí n máa lọ ọbẹ̀ ṣé ẹ̀rí pé olórí burúkú làlá bá ẹ wọ inú ẹ̀wọ̀ yẹn ṣé ẹ̀rí pé inú Allah ń èèyàn tó bí mi torí kò ṣe Islam ẹ dúró náà torí kò ṣe Islam ó ní kí n máa lọ ọbẹ̀ tó bá kú ó ní kí n máa sọ dáadáa nípa ẹ̀ ìhun la fi sọ fún yín pé kẹ́ jẹ́ ọmọ Yorùbá kẹ́ máa ṣàṣà àti ṣe yín ẹ lè máa ṣẹ̀sìn kankan ó dáa ju kẹ́ máa tẹ̀lé olórí burúkú aláìní. kò tí máa ṣẹ̀sìn kankan tí máa gbé ayé bí ìgbẹ́rún kò sí nǹkan tó máa ṣe yín wúnú kò sí nǹkan tó máa ṣe kí ni. ẹ máa gbọ́ tẹ́ ẹ bá ṣẹ̀sìn kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ sí yín wúnú. kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ sí mi bọ̀ nínú sàárè nǹkan tẹ́gbọ̀dé bá ti tán bá kí n kọ́. ókè wúnú ẹjẹ́ bèrè lọ́wọ́ yín ṣé mọ bí ọ̀rọ̀ inú sàárè ṣe ṣẹlẹ̀ ṣé mọ àbẹ́ mọ̀ kí sọ fún yín. lọ́rọ̀ nù sàárè tó ṣe ṣẹlẹ̀ nígbà òbí. ṣé mọ bí ìtàn ẹ ṣe bá dé pé téèyàn bá kú àwọn màláìkà méjì kan máa wá bá ṣé mọ àbẹ́ mọ̀. ó yẹ ti sẹ tó yá. no mo kàn ní ṣe mọ̀ mo béèrè ẹ̀yin lẹ ń bẹ̀rù pé tẹ́ bá kú so ẹ ṣàlàyé fún wa ó yẹ sọ fún wa. mi ní láti sọ fún yìí. mo ti rí pé ẹ mọ̀ ẹ wo nǹkan tí bọ́dà wa yìí ń bẹ̀rù fún un wèrè kan ló lóun lálàá o ló lọ sọ fún Muhammadu o ni Muhammadu náà bá wò pé lóòótọ́ ni Muhammadu bá mu irun tán máa ń pè náà wèrè kan náà ló lóun lálàá ẹni sùúrù tí wèrè kan náà ló lóun lálàá irun tán pè ló ṣàlàyé fún Muhammadu. ìwé ló lọ sọ fún Ọbàtálá yìí. nǹkan tá à ń sọ ẹni tí Allah pàṣẹ fún kó má lọ bí òkú ìyẹ́ òun náà ń gbẹnu rún ẹ̀ ń sọ̀rọ̀ so Muhammadu èèyàn kan ló lóun lálàá o pé òun ìpọ́nyàn kan kú àwọn méjì kan dẹ̀ wá bá wọn ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ the same irun pípè náà ìkan lóun lálàá pé wọ́n ń pè ń bó ṣe ń pè ń bàbá kan kọ́ òun adẹ̀ ń sọ fẹ́yìn ọmọ Yorùbá pé kẹ́ jí kẹ́ jára yín gbogbo nǹkan táwọn lárúbáwá gbé wá fún wa irọ́ ni báwo ni nǹkan kan ṣe máa sọ fún yẹn pé téèyàn bá ti ṣe Islam kó kórìíra ẹ̀ òun ló fa àwọn bandit tẹ̀ ń rí àwọn ISIS àwọn ISWAP àwọn Boko Haram pé wọ́n ń jíyàn gbà wọ́n dẹ̀ ń gba ransom ó wà nínú Kùránì wọn pé kó gba ransom lọ́wọ́ yín Allah tún sọ fún wọn débi pé ó ní tó bá ń wọ̀n kọ́ síjú àánú wò yín àbí tó bá jí yín gbé tẹ bá ti ń kírun lójú wọn ní kó gba owó lọ́wọ́ yín ọ̀kọ́ fi yín lẹ̀ gbogbo nǹkan la fi sọ pé Islam ló ń ba ayé jẹ́ so ẹ ṣe ẹni bá fẹ́ sọ̀rọ̀ lè gbóhùn sókè ẹ ṣe. gbogbo nǹkan tá à ń sọ yìí ẹni bá létí kó gbọ́ ẹni tó bá létí kó gbọ́ oko parun ní Islam ilẹ̀ ni wọ́n fẹ́ gbà